Lizzy Anjorin wo mí dáadáa kó tún mi wò dáadáa àti gbogbo àwọn tó ń ṣiṣẹ́ fún má jẹ́ sọ gbogbo àwọn tó ń ṣiṣẹ́ fún because mí nínú wọn wọ́n lè máa bẹ̀ẹ́ sí mi ṣé ti yẹ bọ́ mo máa wọ́n tó ṣiṣẹ́ fún ìgbà kan ìgbà tí mo ń bọ̀ kí ló dé nígbà tí mo ti ń sọ̀rọ̀ kó tó ṣẹnu sọ̀rọ̀ mi ó bẹ̀rẹ̀ láti oní 2019 ló sọ pé onímọ̀ sọ nǹkan nípa ẹ ní 2019 yes mi ní sọ pé mi ò sọ I got your story in my house that's 2014 or 15 I got your story I never asked for it I don't know I'm going to be a blogger then and despite that I don't even know you I don't watch the movie ó sínú àwọn tí mo máa ń wò mi ì rí fíìmù ẹ rí ìjọ tó ń sọ̀rọ̀ ẹ nínú ilé mi wọn ò dẹ̀ dídì wá láti wá sọ̀rọ̀ ẹ nínú ilé mi pé òkè o wọ́n fẹ́ fẹjọ́ mi sùn ẹ àbí wọ́n fẹ́ fẹjọ́ ẹ sùn mi wọ́n kàn ń sọ̀rọ̀ ẹni láàrin àwọn celebrity tó wá ṣeré nínú ilé wọ́n kàn ń sọ̀rọ̀ yẹn wọ́n sọ̀rọ̀ gbogbo yín pátá wọ́n máa ń you gossip about yourself wọ́n dẹ̀ sọ wípé Lizzy Anjorin wọ́n ní ó ti ja olè rí bó ṣe sọ ni mo ń sọ yìí o wọ́n ló ti gbébọn kó máa ń bá wọn gbébọn èmi because òun ṣe ẹni tí mo máa ń wò but nítorí that time yẹn gbogbo àwọn tí wọ́n lo use mọ́ náà nínú industry náà ó jẹ́ kind of people tí mo kàn wọ́n lára wọn wà náà tí mo complain nípa wọn ló ti gbọ́ wọ́n sọ wọ́n ló jalè kò ṣe pé wọ́n dìde ọlọ́run lẹ́nu àmọ́dé ti sọ mo ti fi picture àwọn ọmọ wọn yẹn lára àwọn ọmọ tó sọ àwọn tó jó fún mi nínú fíìmù orí kan tí mo kọ́ ń gbà yẹn mo tún sọ ńgbà tí mo tún ń ṣàlàyé fún ẹ mo mọ̀ pé you are going to get this tó bá ti di lọ́la ṣé o mọ̀ pé o ti ṣe ìpèdè mo ń bọ̀ mi ti dé ṣé o mọ̀ pé because you have a politician that back you up ṣé o mọ̀ pé o sọ nǹkan kan mi ti dé bẹ́ẹ̀ máa play ẹ̀ sí ti bá ṣe tán tó sọ pé ẹ máa ń ṣe sacrifice ẹ máa ń ṣe ètùtù pé máa fi èèyàn ṣe ètùtù ní orílẹ̀-èdè po dẹ̀ ń pa èèyàn ṣé o mọ̀ pé wọ́n sọ fún ẹ pé ó ń pa èèyàn láti sọ fún wa pé some politicians in Nigeria wọ́n wà bí although of course people know that they are bandits of course some of them especially any politician that backing you I'm saying this authoritatively any politician tó bá ń support ẹ is a bandit is a sponsor of terrorism because ìwọ lára àwọn terrorist obìnrin ló jẹ́ bó ṣe wà I'm coming mi ti dé ànígbà tó ń sọ̀rọ̀ yẹn mi ò you are not ó sí nínú àwọn fíìmù àwọn èèyàn tí máa ń wò nínú fíìmù ó sí nínú wọn kì í ṣe pé bóyá mo fi wọ́ ẹ o ṣé ti understand but torí ẹni tó bá wò kò kí ń wòran then I don't mi ti ẹ̀ ó kàn máa surprise mi pé ó lára àwọn celebrate nǹkan tó náà ń ṣe lélẹ̀ ó wọ́n ṣe náà ń ṣe lélẹ̀ mi ì dẹ̀ bẹ̀ wọ́n kó wá sílé mi láti wá yá ilé mi láti fi fíìmù mi ò dẹ̀ béèrè pé kán sọ story yẹn létí mi mi ì dẹ̀ mọ ìwọ náà kán má bàa sọ pé òkè lẹ́yìn tí mo mọ̀ ẹ́ mo wá fi hùwà sí ẹ but nǹkan tó wá fà á tí ọ̀rọ̀ ẹ fi jáde ni pé ọ̀rọ̀ wa láàfin Ọ̀yọ́ ni bàbá láàfin Ọ̀yọ́ may bàbá so rest in peace ọ̀rọ̀ bàbá láàfin Ọ̀yọ́ ni ìgbà tó yá mo rí ẹ pé ọmọ tó ń jẹ́ Lizzy rèé ó máa ń ṣe patí dáadáa ń gbà yẹn torí ó sọ pé òkè ń lọ patí you always say something so that wọ́n máa believe pé ìwọ yàtọ̀ sáwọn kan you go to party ìwọ òkè ń lọ patí but ó máa ń ṣe patí all the time ṣó ti yẹ bẹ́ẹ̀ ó máa ń ṣe patí bí pé kò ṣe lọ́ǹṣì gbogbo ìjà tó ṣẹlẹ̀ ní dọ́sìnà tó bá àwọn èèyàn jà bóyá kó mọ́jọ́ kan pé fẹ́ ṣe lọ́ǹṣì káwọn èèyàn náà mọ́jọ́ yẹn náà you do party tó bá dẹ̀ ṣe party àwọn èèyàn ló máa wá sí party yẹn anyway to cut the story short ń bibẹ̀ yẹn ó wá di pé ó ṣe party every time ó máa gbé bàbá Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé ó máa gbé wọn wá sí ìta wá ṣáà máa wọ́ wọn kiri wàá máa wọ́ wọn kiri wàá máa wọ́ wọn kiri wàá máa wọ́ wọn kiri ànígbà yẹn kedere up to date I have regard for kings because princess ni mi mo dẹ̀ rí ẹ pé mo wá bẹ̀rẹ̀ sí notice nǹkan tó ń ṣe mo wá rí pé gbogbo àwọn tó gbá mi àti gbogbo àwọn tó ń ṣèkà fún àwọn èèyàn gbòòrò gbogbo pátá ni wọ́n wà lórí ọ̀rọ̀ bàbá yìí ìkọ́ tó ṣe tí mo fi wò pé òkè yìí tó ń pe gẹ́ yìí definitely ló máa jẹ́ tí mo fi jáde pé Lizzy Anjorin kí ni problem ẹ tó fi ń wọ́ bàbá Aláàfin Ọ̀yọ́ pé you should stop dragging this baba
wọn ti ẹ̀ wá ní pé bàbá sí pati àwọn èèyàn gidi mọ́ pati èèyàn rádaràda bí irú títì ẹ̀ bẹ́ẹ̀ ni bàbá máa wà all the time pati ẹni ṣáá ni majority of the most of the time gẹ̀rẹ̀rẹ̀ bàbá náà mi mọ̀ bóyá wọn mi ò ṣàmọ̀ bóyá bàbá ń fọ̀n lára kiri yẹn anyway bó dẹ̀ call out níjọ́ náà first day tí máa kọ́kọ́ call out nìyẹn mo dẹ̀ sọ pé mo ní Lizzy Anjorin ọ̀rọ̀ tí mo sọ yìí Alufulani wà nínú kéèsì náà Alufulani ìsọpọ̀ gbà mí sì ṣùgbọ́n lára àwọn 419 àtàwọn olè tó ń da Èkó rú ni tó ń da orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá rú ni nínú àwọn àfa burúkú jánajàlá tó ń da orílẹ̀-èdè Yorùbá rú ni tí n bá sọ̀rọ̀ look at my mouth ṣé orí pẹ́ẹ́nu mi ò fẹ́ lẹ́bi tiẹ̀ kò dẹ̀ fẹ́ bí gbà wàrà ó ń gbọ́ kò fọ́ bí gbà wàrà bí tiẹ̀ ó ń gbọ́ Lizzy Anjorin but ọ̀rọ̀ tó bá jáde látẹnu yìí ó tọ̀rọ̀ ló jáde bẹ́ẹ̀ because ìwọ náà fúnra rẹ̀ sọ ní mi tí gbọ́ dáadáa ọmọ kan ti rí ẹ tó sọ pé ọmọ mi yẹn bó ṣe kúrò lé ọ̀rẹ́ wà nínú torí pé ó sọ pé ó fẹ́ fẹ̀yàn ṣètùtù owó tó dẹ̀ sọ wípé wọ́n sọ pé àwọn politician àtọba kan tó súnmọ́ pé wọ́n sọ pé kó o gbé ọmọ mi àti èmi wá láti fi ṣètùtù owó ọmọ mi gbọ́ for the first day tí mo play nínú ilé báyìí my daughter that day tó kọ́kọ́ gbọ́ kinní yẹn she look at me somehow like ó wò ó wọ́n ní what happened ó ní nothing mo ní tell me mo ní don't be afraid don't be scared nothing evil will happen to you ó ní okay no problem mọ́mí ọ̀rọ̀ tó sọ nítorí pé apààyàn ni ẹ́ lágbára Elédùmarè lágbára Ọlọ́run tó dá ayé àti ọ̀run àwọn tó support ẹ̀ tó o bá ti pa èèyàn rí Lizzy tó o pa èèyàn rí Lizzy o ò ní ṣẹlẹ́yà jáde láyé ṣùgbọ́n tó bá pa èèyàn rí àtàwọn tó support ẹ̀ láṣẹ Èdùmarè Ọlọ́run máa fi ẹ́ ṣẹlẹ́yà kó tó jáde láyé Lizzy Anjorin torí bí ìmọ̀pọ̀ sọ eléyìí ní rí tí bá rí ní Nàìjíríà máa dẹ́ ẹ lóhùn túrà tí mo fi wà Nàìjíríà ó kàn máa ń lọ kiri kókó àwọn wèrè tó ń bẹ̀ ní owó wèrè owó òṣèwò bandit owó àwọn ransom tẹ́ ń gbà wọ́n fún ẹ wàá máa fi dáwọn èèyàn ní okòwò kéékèèké kan kẹ fún wọn 30,000 kẹ pa àwọn èèyàn púpọ̀ nínú ilé wọn that happened I saw that your handwriting also in my surrounding but mi ìfẹ́ máa imagine mi ìfẹ́ máa zoom do you get it now ọjọ́ tí mo call it out first day tí mo kọ́kọ́ call it out because of ọ̀rọ̀ tí wọ́n ti sọ nínú ilé mo wá ń study gbogbo yín nítorí ti ṣe fún gbogbo àwọn tí mo rí surrounding àti wọ́n ṣe é ṣe fún bàbá Aláàfin Ọ̀yọ́ tí mo dẹ̀ predict pé this is what they are planning to do ìwọ náà dẹ̀ wà náà àwọn tó pè mí wà náà àwọn tó pè lórí social media pé sista ẹ má bá ẹ sábọ̀dù jà á fẹ́ lòyìn fún kankan á fẹ́ pa gbogbo àwọn arúgbó Nàìjíríà Lizzy Anjorin jáde tó bá sọ bẹ́ẹ̀ ó tún sọ lórí social media pé in tó lè ṣẹlẹ̀ ní Nàìjíríà tó máa fi settle ní pé kẹ́ ẹ pa gbogbo àwọn tó bá ti over 60 lẹ́yìn tó pè mí tó wá kúrọ́ngbà yẹn pàwọn èèyàn gbowó lọ́wọ́ ẹ̀ àwọn kan béèrè owó lọ́wọ́ ẹ̀ mí sínú àwọn tó gbowó lọ́wọ́ ẹ̀ mí dẹ̀ sínú àwọn tó béèrè owó lọ́wọ́ ẹ̀ àbí tẹ́ bá fẹ́ blackmail torí pé mo sọ̀rọ̀ àwọn tó like àbí tẹ́jọ́ ṣiṣẹ́ kan tẹ́jọ́ ń kidnap tẹ́jọ́ ń pa èèyàn torí tó bá sọ̀rọ̀ sí wa máa sọ pé wọ́n blackmail ẹni things that are clear to people tó fojú mọ̀ sí gbogbo ayé nígbà tó jalè lẹ́kọ̀ọ́ wọn ló jalè nígbà tó pa èèyàn tó yìnbọn lórí social media àwọn ọlọ́pàá dúró because some people believing that they own Nigeria they can kill anybody nobody can ask them they are supporting you Ọlọ́run máa bi gbogbo yín ẹ tí a lè béèrè lọ́wọ́ ẹ̀ tá a sọ̀rọ̀ tẹ́ sọ pé a lè rí justice gbà a lè rí kò tí má kàn níyín ẹlẹ́dàá máa kàn yín léèwo ọlẹ́dàá dẹ̀ máa ṣèdájọ́ fún yín Ọlọ́run tó dá gbogbo ènìyàn tẹ́yìn sọ pé ẹ̀yin yẹn ẹ̀ ṣe fọwọ́ kàn Ọlọ́run máa fọwọ́ kàn yín. So Lizzy Anjorin ó bẹ̀rẹ̀ sí drag ọba Aláàfin Ọ̀yọ́ tó ló sọ olé mi mo pè ní kókè pusha ṣé mi ni mo sọ pé kán dẹ́ dúró ní ọ̀nà Saudi gbogbo èèyàn ló máa ṣe pọ̀ pẹ̀ ní kókè pusha of course gbogbo tó ń sọ lórí mídíà ni wọ́n dẹ̀ tún sọ náà bó ṣe ń lọ sí Saudi bó ṣe ń lọ all the time ṣó ti yé bẹ́ẹ̀ yẹn ó dẹ̀ sọ fúnra rẹ̀ you yourself the case is already on the media you understand me mo dẹ̀ jáde mo dẹ̀ wá sọ kí mo dẹ̀ drag mo dẹ̀ rí pé òun drag bàbá Aláàfin Ọ̀yọ́ ìtẹ́ ẹ̀dẹ̀ fẹ́ ṣe fún bàbá Aláàfin Ọ̀yọ́ lẹ́wà ṣe eventually because they have said you part of people who drag the baba take him to the public destroy all his empire like gbogbo àwọn obìnrin tó fẹ́
kẹ́mi ẹ má bàa lè gùn mọ́. You are part of people tó gbé lọ síta náà tó pa wọ́n dànù. Mo dẹ̀ pè ẹ́ jáde nígbà mo dẹ̀ ní kí ló dé tó ń drag bàbá gbogbo àwọn tó pati tẹ bá ṣe wọ̀nyẹn bí olè àwọn 419 ló wà ní sọ̀rọ̀ adìẹ màláìka wà ń bẹ̀ is a thief. I said it in my mouth. Mo submit orúkọ wọn fún wọn lálàgbọ́n sí gbogbo ẹ̀ wọ́n ò ṣe nǹkan kan sí ni because they just people know that I'm not lying that nǹkan tó kàn ṣẹlẹ̀ yẹn is a common thing sí ẹ̀ ń ṣe lójú àwọn èèyàn ló máa fi dàbí pé á dàbí lójú àwa tá a bá wí pé a lè ṣeré ẹ̀fín la máa wí pé kò funny but to you is a fun. Killing people is a fun to you. Stealing people is a fun to you. Destroying people is a fun to you. Criminal ni ẹ́. Oní gbogbo wọn ló máa jẹ ìwọ gbogbo yín pátá tẹ ń plan fún mi. Bẹ́ẹ̀ ṣe send message gbogbo yín tẹ send message sórí fọ́mọ mi lórí Instagram. Bẹ́ẹ̀ ṣe send message tẹ ń ṣe oríṣiríṣi àtẹ̀tẹ̀ ẹ̀sà oògùn orin ló máa dàlé. O mọ̀ kòtò tẹ́ gbé sílẹ̀ ẹ̀yin lè máa deep lè máa fall into it. I am a child of God. I don't say I'm not practicing my God. Mi ò sọ pé bóyá Christian or Muslim ni mi. A good child of God that don't mi ò kàn pronounce Ọlọ́run lẹ́nu lásán. I heart it. You understand me? I work towards it. I pray to God to help me more. I don't do anything tí mi bá lè ṣe níta gbangba mi ní ṣe ń kọ̀rọ̀ yàrá. Whatever I cannot do outside, I cannot present to people. I will not hide anywhere and do it secretly. Because if you tell you see, Ọlọ́run wà ńbẹ̀. Lizzy Anjorin, you said 2019, I'm the part of people, I'm the one that call you a drug pusher. The case, your case is there. You yourself, you came out, you said they planned something for you about drugs. Isn't it? You said I want celebrating ni. Àbí bẹ́ẹ̀ kọ́. Èyí tí wọ́n dẹ̀ sọ pé wọ́n ní oúnjẹ olè ipò wà náà wọ́n tó gbé ìbọn tó ń pa èèyàn. Ipe wà ní group of armed robber. Ó jáde ó parọ́. Ó dẹ̀ ní pé actually kì í ṣe robbery lẹ́ máa ń ṣe. Pé you always go to Kútọ́nù. That the group of pé group yín yẹn pé wọ́n nìkan wọ́n pa gbogbo wọn pé wọ́n nìkan ló kù. Mo dẹ̀ ní tó bá jẹ́ pé fàyàwọ́ ni wọ́n lọ ṣe. Tó bá jẹ́ pé wọ́n lọ ra ọjà. Tẹ́ ẹ ṣe procedure tẹ́ ẹ dúró lọ́nà tẹ́ bá customs ọ̀ tí ì ṣe pé ẹlẹ́jàlè torí two things wọ́n ṣe lọ́nà ọ̀nà Kútọ́nù ọ̀nà fàyàwọ́ láti ṣe fàyàwọ́ yẹn nǹkan méjì ni wọ́n ṣe bẹ́ẹ̀ ìdá kan lọ rọ́ọ̀bù ọ̀kan lọ rajà kan dẹ̀ sanwó ṣó ti yẹ yín kan sanwó custom kan settle gbogbo àwọn tó wà lọ́nà. You came out and you said it that o lè kọ́ ni pé o tiẹ̀ sọ pé o lè àbó lè kọ́ o tún mú bàbá custom kan jáde tó oníṣòwò nǹkan ló pè é pé kó má ṣiṣẹ́ tẹ̀ ń ṣe yẹn mọ́. Only the custom officer is the one that actually help you, said to you not to continue that business. Oh, wá sọ̀rọ̀ business yẹn gbà tó yá o ní àwọn èèyàn ń béèrè lọ́wọ́ pé business o ní fàyàwọ́ ni. Fàyàwọ́ kẹ̀dẹ̀ rèé bíi robbery àwọn tó bá ní wọ́n pè fàyàwọ́ gangan. Wọn kì í ṣe àwọn tó lọ ra mọ́tò àbáwọn tó lọ rajà tó sanwó. Bí àwọn olè àwọn dọ̀nàrú àwọn jìbìtì kankan bẹ́ẹ̀ yẹn àwọn fìbọn gba nǹkan oníkan gbé mọ́tò láti nọ́ọ̀tì gbé láti jọ́ọ̀sì gbé láti Sokoto gbé láti Abuja gbé láti Kaduna gbé láti Kano kó o dẹ̀ gbé kọjá àbí kó gbé láti Ìbàdàn gbé láti Èkó kó o dẹ̀ gbé kọjá sí bọ́dà kó o tún gbé tó bá ń bọ̀ láti bọ́dà kẹ́ ẹ tún jí gbé wá sí Nàìjíríà. That is what they are doing there because èmi I'm used to police mo use mo police kan ṣòtìyé so telling story about that thing ìgbà tó ń sọ̀rọ̀ yẹn nínú ilé mi létí mi wọn ò pè mí jókòó pé àǹtí a fẹ́ sọ fún yín story gẹ́yìn torí mi mọ̀ ẹ́ mi láìkí fíìmù ẹ gbogbo fíìmù tó bá rí mi rò pé mo rí ẹ nínú fíìmù kan rí nínú àwọn fíìmù tí máa ń choose láti wò ó sínú wọn mi fi yẹ̀yẹ́ ẹ ó ń gbọ́ ó dẹ̀ gbé bó ṣe sọ̀rọ̀ ẹ nínú ilé mi tó ọ̀rọ̀ ẹnì kọ́kọ́ ni mo ní wọ́n sọ nínú ilé mi ọ̀rọ̀ celebrate gbogbo àwọn tó ń sọ nínú ilé mi mo sọ ìwọ nìkan ló fẹ́ kú tó torí ẹ̀ mo dẹ̀ tún sọ pé àwọn míì máa sọ pé Auto Bola gan kò yẹ kí ẹ dárúkọ àwọn èèyàn tó bá sọ̀rọ̀ fún mi nígbà mi àwọn tó bá sọ̀rọ̀ fún mi nígbà mi I want just for you to believe that cook story ẹni tó sọ rẹ̀
but nǹkan tó ṣe ni then you get upset. Lizzy Anjorin ìwà tó ń wù ní in tó ṣe ni then you get upset ó wá lọ mad. ìwọ tó support ẹ lórí social media yẹn kí kúkọ pa wọ́n dànù àbí káàmù ṣe wọ́n kí kankan burúkú ṣe wọ́n kàn padà lẹ́yìn ẹ̀ wá wò bóyá oníṣan ó níṣan ó níṣan ibi tó tọ̀nà orílẹ̀-èdè wa dé ni kí criminal máa gbẹnu kí terrorist máa ṣakọ. If they can help us to fight terrorists your bone is going to be broken because you are a terrorist. Lizzy Anjorin wọ́n ló ń gbé drug ló pọ̀ jù nínú nǹkan tẹ́ ẹ ṣe cartel you are cartel part of cartel. You cannot even everybody knows that iṣẹ́ owó ẹ̀ kò ṣe gate. Life tó is over questionable. Your lifestyle is full of suspicion, over suspicious. Ìwọ nìkan ní society. You don't declare your father's house, your mother's house. Everything about you is hidden. Ó ṣe àwọn things that are strange in our society. Àwọn nǹkan tó yẹ kó ṣe secretly, you doing your own openly, pé kò sẹ́ni tó lè mú ẹ. Mo ṣe rí reply fún ọ̀rọ̀ tó sọ yẹn ni. Má máa believe pé bóyá o fẹ́ máa ṣàyà bí ẹ̀yìn kankan. Àwọn politician tó ń support ẹ ló ya wèrè, àwọn ló sínwín, àwọn ọlọ́lọ́ bàbá wa bá tí wọ́n jẹ́, tí wọ́n ń pààyàn, tí wọ́n ń terrorize. Ó ti gbọ́ tó bá jẹ́ ìwọ nìkan ni bí Ọlọ́run ṣe dúró ti àwa nìkan báyìí ìyá ẹ̀ lè dúró, ìyá ẹ̀ kò lè dúró wò. Bọ́n gbà tẹ bá kó bọ̀ dání tẹ̀jẹ̀ bá ní tẹ̀ take gbogbo the law for granted, you destroy everybody. Ẹni tó bá wù yín láti pa lẹ́ máa mú lẹ́ máa pa, tó bá dẹ̀ wù yín kẹ́ gbé criminal sókè lẹ́ máa promote. Kí la fẹ́ ṣe? Kọ́lọ́hun kó yọ wá kó gbà wá lẹ̀. Ajẹ́yìn olórí burúkú ara ẹ̀ wọ́n sọ pé gbogbo ìwọ blogger lórí social media ó sọ kankan ó ní mo smart gan mi kì í ṣẹgbẹ́ ìyá ẹ̀ náà mi dẹ̀ kì í ṣẹgbẹ́ ìwọ gan torí o mọ̀ pé mi ò sínwín ẹ̀yin tí ìyá yín sínwín tí ìyá yín ya wèrè then you be comparing pé Auto Bola kò ya wèrè tí ẹ bá sínwín gbogbo yín yẹn sick ni you only want to be saying that so that people be thinking that whatever Auto Bola is saying concrete vital information that I'm giving to the society. So they be thinking that oh kò normal ló ṣe ń sọ̀rọ̀ yẹn jáde. I'm nothing wrong with my brain and I cannot kò mí ìdẹ̀lẹ̀ sínwín ọmọ mi ò ní sínwín kò sí wèrè nínú ẹ̀jẹ̀ mi kò dẹ̀ sí nínú ẹ̀jẹ̀ bàbá ọmọ mi so ní DNA ò sínwín ẹ̀yin ní DNA gbogbo yín ẹ̀yin ní wèrè wà nínú ìran yín DNA kẹ́ẹ̀tì dókò wèrè kí wèrè wà lórí ìyá yín kí ìyá yín kú sínú ògiri àlàpà kẹ́ẹ̀ sínwín kí ìyá yín kú sínú kú ìyá mi ò tí ì kú bàbá mi nígbà tó dẹ̀ ti kú wọn ò sọ fún wa kò sínwín rí so kò sí wèrè lẹ́jẹ̀ mi. Lizzy, when you come for me I come for you. Mi ò rí ni o. You turn everybody àwọn ọmọ ọlọ́mọ nígboro ayé nínú Nàìjíríà yẹn ní Èkó yẹn ẹ sọ wọn di terrorist tó bá dẹ̀ wù wọn ẹ máa ṣe bí pé nice wọn èyí tó bá wù wọn nínú wọn bọ́mọ ṣe sọnù kò sí sọ fún wa ọmọ tó kí lábẹ́ ṣáàtì ńgbà yẹn tí wọ́n ṣe nǹkan kan sí tó dé tọmọ yẹn dẹ̀ kígbe no tó dẹ̀ wọ́n dẹ̀ yìnbọn payàn lábẹ́ ṣáàtì wọn ò dẹ̀ sọ nǹkan kan sí títí di èní lẹ́sẹ̀kẹsẹ̀ ló dẹ̀ kúrò lórí fóònù wọn pè é lóní ẹ̀ ló sà à ń bọ̀ mò ń bọ̀ sà ókè sà ó payàn lọ tàfẹ́ nìkan talẹ́ni náà who have the audacity who have the monopoly of madness ta ló gba certificate pé ó gba license láti máa pa èèyàn ní Nàìjíríà tí ò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ sí. First time tí mo drag ẹni mo ní fi bàbá yìí sílẹ̀ náà ọba ilẹ̀ Yorùbá ni bàdẹ̀ ṣe gbọ́ sórí ẹ̀ tó bá jẹ́ pé o wá láti ẹbì kan tó wà tó jẹ́ pé olóríire ni wọ́n àwọn olórí burúkú ló máa support ẹ̀ torí pé wọ́n kàn believe pé o níran tó bá lò ẹ̀ tán náà wọ́n máa trash ẹ̀ létà kò sẹ́ni tó máa miss ẹ̀ tó bá trash ẹ̀ kò sẹ́ni tó máa miss ẹ̀ use and trash you later ni. ó ní wọ́n ṣe máa support ẹ̀
irinṣẹ́ burúkú ni wọ́n ní ìwọ náà tó bá lù ẹ̀ tán máa sọ ẹnu ní last. Bó dẹ̀ sọ fún ẹ mo ní fi bàbá Aláàfin Ọ̀yọ́ lẹ̀, mo ní kí bàbá Aláàfin Ọ̀yọ́ tó fi ń drag wọn ó fi wọ́n sọ́wọ́ gbogbo wọn every time gbà yẹn bí Alùfùlání ìwọ ló gbé Alùfùlání ìwọ ló connect Alùfùlání pẹ̀lú Aláàfin Ọ̀yọ́. Alùfùlání gbà yẹn a máa kọ́ bàbá Aláàfin Ọ̀yọ́ ní kéwú àti pé bàbá Aláàfin Ọ̀yọ́ ò mọ anything. Gbogbo àyẹn mo ti mọ̀ pé tí ń plan ní pé kò sẹ́ńtẹ̀dẹ̀ súnmọ́ tẹ̀ ní padà ní apààyàn nìyẹn. Gbogbo yín tẹ́ bá ti jẹ ní ẹ tán pé gbogbo báyìí káṣírí yín má tẹ́ bá dẹ̀ ti rí ìkọ̀kọ̀ gbà lọ́wọ́ ẹ̀ àbí tẹ́ bá ṣòwò tó wá di pé bóyá owó yẹn kó má bàa jáde mọ́ tẹ́ máa ṣe fún létà náà ni pé kẹ́ padà nù. I called you out and I told you then that you should leave bàbá Aláàfin Ọ̀yọ́ alone. Ìgbà tó dẹ̀ yá ó bẹ̀rẹ̀ sí máa ń disturb me. You fight secretly. Ìwọ tó máa ń sọ pé ẹnìkan ni Gistlover àti nǹkan kan mi sọ pé ẹnìyẹn kọ́ ni Gistlover bẹ́ẹ̀ nìkan kọ́ ni Gistlover mi ìfà the same way lẹ́jọ́jọ́ máa fi ń jà ẹ máa ṣépè fáwọn èèyàn káàkiri báyìí ẹ máa sá sí abẹ́ profile fake account. You do that. Nígbà tí mo ti sọ̀rọ̀ nígbà yẹn pé ṣe bí bá Godfather ló pẹ́ nìyí ó dẹ̀ ń drag wọn bá ilẹ̀ Yorùbá ni wọ́n. Stop it. Stop it. You are systematically dragging the man and you are being sent by some politician because mo gbọ́ later yìí pé wọ́n ní pé bàbá Aláàfin Ọ̀yọ́ ṣe àwọn kan ó ṣépè fẹ́nìkan lẹ́kọ̀ọ́ ẹnìyẹn gbókú so wọ́n fẹ́ gbẹ̀san. You think we don't have story but kì í ṣe gbogbo tá a bá gbọ́ la máa ń sọ but tá a bá fi yín lẹ̀ tá a bá sọ̀rọ̀ wọ́n máa believe pé ẹnu ti ẹnìkan náà tọ́ ipò sí náà tọ́yọ̀ sí ọ̀rọ̀ wo ló mọ̀ ń sọ yàtọ̀ sí pé kò kàn máa búyàn kó máa ṣépè kó máa ṣe bí olórí burúkú tẹnu ẹ̀ fàyà dágbárí tó máa fi gbogbo pancake tó máa fi package wèrè tó máa fi China gbogbo góòlù China àwọn fake gold plenty àwọn igi tó ń fi tó ń spray ní gold yẹn tó máa fi display fún gbogbo wa gbogbo nǹkan tí àwọn Arab tó ti ń lọ tí ò wúlò kan fún àwọn tí ọmọ àìjọbẹ̀rí tó máa ń wọ bẹ̀sáyà tí ọ̀rọ̀ lárí tó máa ń pọ̀rọ̀ ọmọ wọn ní Ọlánìyàn. That's it, you camouflage you ṣáná sójú àwọn èèyàn. Kò sẹ́ni tó ní fara ewé tó máa lò jùlọ ojú ìwọ nìkan lójú Dangote lọ ìwọ nìkan lójú Ọkọ̀yà lọ ìwọ nìkan lójú kí lórúkọ man tó wá láti Ìjẹ̀bú Igbó yìí ìwọ nìkan gbogbo olówó Nàìjíríà bàbá Davido gan ń ṣeré lẹ́gbẹ̀ẹ́ mi. You compete with everybody because they are telling you to drag them because some people believe nígbà yẹn bóyá àwọn ò tí ì jẹ́yàn àwọn yẹn ti jẹ́yàn ó wá tó time now láti drag wọn. They are sending you an error. Ọmọ náà ọmọ rogun tí ò mọṣẹ́ kọ. Mi tí mo nǹkan tó sọ nínú ọ̀rọ̀ tó sọ yẹn. I drag you, that's the first time coming for you. Ànígbà tó dẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí wá fún mi ó jáde lákọ̀ọ́kọ́. You now sending some people to me pé kí n máa bẹ drag àwọn èèyàn ṣé mo purọ́ ni. Ó bẹ̀ mí ni mo reject ẹ̀ kó tó lọ sọ́dọ̀ Esabod ni. You send people to me and I have the video the recording up to date. Ìyàwó Láńkó Ṣadé ló kọ́kọ́ rán sí mi náà kí n bẹ drag ìwọ ló máa sọ pé kí n drag Nkechi kí n drag Lágbájá kí n drag tàmẹ̀dò fún ẹ kí n drag tọ̀hún kí n drag tọ̀hún. Mo dẹ̀ ní kí ni wọ́n máa drag èmi wà nù sẹ́ẹ̀tì tí wọ́n máa bẹ̀ kó máa bá ẹ drag mi. You send people to me, I reject them and that's why ló ṣe lọ sọ́dọ̀ Esabod wọ́n máa purọ́ kiri. Àwọn olórí burúkú bíi ti olùsí tí ò lè dáa fún yàrá ìjà gbogbo wọn ló máa believe ẹ you are sinning now you are mad ló ń jẹ́ bẹ́ẹ̀ gbogbo yín tẹ́jọ́jọ́ ń ṣe wèrè pọ̀ yẹn all of you are mad you are crazy. Mo dẹ̀ ní kó má drag wọn mọ́ ó ti fi wọ́n sọ́wọ́ gbogbo àwọn 419 ó dá gbogbo lé wọn rú ṣé tí mo sọ ń gbà yẹn kọ́ ló ṣẹlẹ̀ ni systematically because bàbá yẹn promise ó fẹ́ kó fẹ́ bàbá yẹn ò dẹ̀ fẹ́ nìyẹn and you said baba connected you very well with all a lot of important personality you said it yourself ó sọ pé bàbá Aláàfin Ọ̀yọ́ pé ó connect pé bàbá yẹn ló connect ẹ mọ́ àwọn èèyàn pàtàkì ní orílẹ̀-èdè Nàìjíríà yẹn kí ló máa tún wá finish wọn up fún ikú tó pa wọ́n yẹn á ti kọ́ àdèmọ́ gbogbo èèyàn ló máa kú lọ́jọ́ kan wọ́n sì lè lò jù bẹ́ẹ̀ lọ láyé ṣùgbọ́n a lò wọ́n náà á jẹ́ kí ikú wọn
ọwọ́ ẹ̀ ikú wọn wá láti ọwọ́ ẹ̀yin celebrate ìwọ ìwà nínú wọn. Number one, ìwọ ló mú wọn jáde ló tan ìyàwó wọn yẹn fún gbogbo àwọn ọmọ gáràjì àti àwọn politician tó dóyàwó wọn sẹ́jẹ̀ Nàìjíríà láti bojú wọn jẹ́ láti ta gbogbo lé wọn rú. Few days tó kù tí wọ́n máa kú ìwọ iná ló sáré lọ bá wọn nínú ilé tó gbé wọn wọnú yàrá ìwọ fúnra rẹ̀ náà jáde a lọ kí bàbá a lọ ṣe agbẹ́kìnní kan fún wọn a dó sínú yàrá mọ́dà mọ́ àmọ́ nǹkan tó ṣe fún wọn. Few days later ni wọ́n náà ń bọ̀ ìyàwó wọn sọ wọ́n náà jáde ni wọn padà wọlé mọ́ náà ni wọ́n kú. bọ́dẹ̀ ṣe ni wọ́n kú jọ ìṣe nínú ẹ̀ ń dùn báyìí ṣe nínú ẹ̀ ń dùn gbogbo ọ̀rà ẹ̀ báyìí bó ṣe jókòó bó ṣe ó lọ́bẹ̀ inú ẹ̀ ń dùn ní bọ́ tó máa jáde wá nínú ẹ̀ odò ó dùn ẹ̀ gan bí bàbá Aláàfin Ọ̀yọ́ ṣe kú apààyàn ní ẹ̀nà. wọ́n sọ fún ẹ pé kó o mú wọn balẹ̀ iṣẹ́ tó rán ẹ ẹni tó wà lẹ́kọ̀ọ́ politician kan lẹ́kọ̀ọ́ ló bẹ̀ níṣẹ́ náà ó lè jẹ́ and they paid you back. ó lè ọmọ òṣì alájàlẹ̀. tí o bá láìkí bàbá Aláàfin Ọ̀yọ́ tí ẹ sábọ̀dù ń dàgẹ̀ gbà yẹn ṣé ìwọ máa lọ sọ́dọ̀ ẹ sábọ̀dù tó máa ní kó bàbá ẹ dàgẹ̀ nìkan tó bá really láìkí bàbá yẹn bẹ́ẹ̀ Aláàfin bí ẹ sábọ̀dù ṣe ń dàgẹ̀ bàbá yẹn náà ìwọ lọ sọ́dọ̀ ẹ sábọ̀dù kó máa bá ẹ dàgẹ̀ èèyàn kan máa dàgẹ̀ ìyá mi bí mo ṣe sọ pé à close to máa lọ sọ́dọ̀ máa tún ní kó wọn bá mi dàgẹ̀ nìkan yẹn ṣó pé yes in tó ń ṣe fún bàbá tí mo pè bàbá mi yẹn mo like ẹ ní ó sweet mi nìyẹn. èmi ò ń gbàgbé ọ̀rọ̀ tí bá dákẹ́ tí mi bá sọ̀rọ̀ mo kàn dákẹ́ ni o. Agbesunmomi ìwọ yìí nìkan ni jọ́ọ̀sì lógún ti kọ́kọ́ bẹ̀rẹ̀ Nàìjíríà ìwọ yìí nìkan ló kọ́kọ́ ló lọ sí jọ́ọ̀sì ló gbé jọ́ọ̀sì ẹni tó náà ń jọjọ yìnbọn pa yín yẹn jọ́ọ̀sì ni wọ́n ló lè jọjọ gbé ogun dẹ̀ ń jalè ó dẹ̀ ń jà ní jọ́ọ̀sì. ìwọ ló máa jáde ló máa ṣépè fún gbogbo Yorùbá ìwọ náà ló máa jáde ló máa sọ pé ó dà pé inú bíbá yóò ṣépè fún Yorùbá wàá máa sọ̀rọ̀ bí ẹni tó ní mẹ́ńtà kì í ṣe pé ó ní mẹ́ńtà mú mọ́ pé ó wà mẹ́ńtà ó ti jogún wèrè náà wàá máa báyàn sọ̀rọ̀ bíi pé ó gàrí mi mo wà náà àwọn tó bọ́ṣọ sí lọ́rùn mi mo wà náà àwọn ọmọọṣẹ́ ẹ̀ ni mo wà náà àwọn ọmọ ọ̀dọ̀ ẹ̀ ni mo wà náà àwọn tó tọrọ owó lọ́wọ́ ẹ̀ ni mo wà náà àwọn tó fún láṣọ ni ó yá wèrè ni. Olúbàdàn ni mí o ẹ má bínú sáà o bàbá Olúbàdàn òwe la máa fi pa ńlẹ̀ Yorùbá o mo mẹ tí n bá wọ níkà mo mẹgbẹ́ bàbá yẹn tí mo ṣe o àìlówó lọ́wọ́ ò pani lórúkọ dà màdámù náà ní fi sí o madam boast of gbogbo nǹkan burúkú tẹ́ ẹ ṣe fún mi láyé ni mo ṣe ń boast of èmi ò ṣèkà fún yàn wọ́tẹ́ yín rí èmi ní tí Ọlọ́run ṣe fún mi ó jójú gan ẹ wá lẹ̀ máa bàjẹ́ ayé yín máa bàjẹ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ báyé mi jẹ́ ayé yín máa bàjẹ́ last ó sì dùn fún ilé ìlú máa kàn fún yín lọ́la alátìlẹyìn ọ̀run máa ṣọ́gi mọ́ wọn lẹ́yìn ọ̀run máa pa wọ́n sáyé àpá wọ́n sọ̀rùn gbogbo ìkàtẹ́ mọ́ ṣe fáwọn èèyàn yẹn ọ̀run máa ṣèkà fún yín ẹ ti dájú kò sí nǹkan tí ojú yín ti kó ojú yín ti go omi ò kì í jáde lójú yín torí pé ẹmẹni ẹlẹ́ni bá yé ẹ̀jẹ̀ ẹlẹ́dàá máa gbọ́n lára yín ẹ máa wòran o ò ní jáde láyé láì gbẹ̀sán òṣì tí n bá bá ẹ wí nígbà yẹn pé stop dragging this man Aláàfin Ọ̀yọ́ ni di ọba wa ní first class ọba nílẹ̀ Yorùbá ni stop dragging him tí n bá sọ bẹ́ẹ̀ fún ẹ tó bá jẹ́ pé godfather ẹni wọ́n tòótọ́ tí ì ṣe pé wọ́n bẹ̀rẹ̀ láti lọ pa wọ́n sá láti fi system pa wọ́n ṣó máa bínú ọmọ àlè ẹlẹ́nu yagbada onígbogbo àwọn blogger ilẹ̀ wọ́n máa jẹ̀bi kí ni wọ́n máa jẹ àwọn tó ń rán ẹ níṣẹ́ tó ń support ẹ ni wọ́n jẹ́ kó rọ̀rọ̀ sọ ọ̀rọ̀ wo ló wà lẹ́nu ọmọ ìyá ṣẹ́gìtà tó ní kan ọmọ ìyá ẹlẹ́wọ̀n tó ní kan pàdé òun lágbo 3 ọ̀sán ibo ló lọ ìrankíran olórí burúkú Agbesunmomi of social media.
ta ló yẹ bọ́lẹ̀. Leon's Black Friday sale is ending Wednesday. Get amazing door crasher specials while quantities last. Save up to $300 on select appliance packages. Plus, get more savings throughout the showroom. Leon's, now that's comfortable. kó tó wá sórí social media mi mọ̀ bóyá ọmọ sáfún àbọ̀ ọmọ rìn sún àbọ̀ ọmọ jìnnà sí ẹ. ọ̀rọ̀ tá a bá sọ kò sẹ́ńtà parọ́ mọ́ gbogbo ọ̀rọ̀ tó ń sọ ń pa ẹ̀ mi ì tó torí ẹ̀ wá fún ẹ̀ the beginning of the story you bastard olórí burúkú ẹ̀ ìgbà tó ń wá fẹ́ jẹ́ tán lórí social media mi mo gbà ẹ́ lẹ̀ nígbà tó ń ṣépè fún ọmọ ẹ̀yẹ tó ń kọ́kọ́ ṣépè fún ọmọ ẹ̀ èmi ni mo jáde tí mo gbà ẹ́ lẹ̀ tí mo tún speak fún ẹ olórí burúkú gbogbo yín tó bá ti ń pọn ilé ẹ má máa rò pé ju bẹ́ẹ̀ ṣe wà lọ ni tí ìbá jẹ́ àwọn olórí burúkú tí ò ní ṣàǹfààní tó ń support iṣẹ́ burúkú tó ń ṣe ta ni ẹ́. ṣùgbọ́n irú ẹ̀ ti pọ̀ jù ọjọ́ tó ti dáyé òun lọ pàtí ìwọ tó yẹ pé every time until tí mo call attention yẹn and many people dẹ̀ gbé níjọ́ yẹn pé what n tí Auto Bola sọ yìí o òótọ́ ọ̀rọ̀ ni kí ló dé tí wọ́n máa drag bàbá láàfin Ọ̀yọ́ and they no reveal it to me then the way bó ṣe drag bàbá yẹn bàbá also notice it bàbá now send message àwọn ọmọ bàbá méjì ló pè mí. mo ní bàbá bí wọ́n ṣe ń ṣe fún yín o wọ́n fẹ́ tètè gbẹ̀mí yín o late bàbá ní àwọn ọmọ bàbá kan kọ́kọ́ sọ pé mi mọ bàbá yẹn ni o pé gúdúgúdú ni mo nà kò sí èèyàn ṣe tó títí ẹ̀ ò lè bá o àwọn eléyìí specialist lórí pípa èèyàn ni wọ́n jẹ́ èyí tí mo sọ fún ẹnìyẹn lákọ̀ọ́kọ́ stop dragging bàbá lẹ́yìn ọjọ́ tí mo dẹ̀ ti sọ yìí ó dẹ̀ pé mo já bàbá yẹn ni now bàbá wá dà ipò sí caution yes tó tọ́ ni bàbá sí caution ní ṣáàtì tí mo ṣe yẹn tí gbogbo èèyàn dẹ̀ gbà ń gbà yẹn ẹ sábọ̀dù gan ṣe sí everybody ló gba ọ̀rọ̀ yẹn bí ẹni gbàgbà ọtí ipe tó tọ́ ni bàbá wá sí caution orí ẹ̀ wá tanná lẹ̀ orí ẹ̀ ó wá táṣì gbà yẹn o ò jáde o ò tí ì lè ní boldness o ò tí ì níṣan láti jáde gbà yẹn o wá ṣe tán o wá ń bẹ èèyàn sí èmi gangan o fẹ́ kí n cool down pé mi gangan ló fẹ́ lò you started sending people to me that kí n bẹ jáde fáwo kí n jáde fún kòkó bàbá ṣàṣàn I didn't answer you ìgbà tó wá di ọ̀rọ̀ Tóyìn Ayémákù and I came out again that second time because n bòbá yẹn o ti máa ń tọ́jú ọ̀bí tí bá jí ní àárọ̀ kùtùkùtù wàá tag mi ni wàá inbox mi wàá máa ní ìyálàyà ẹ̀rẹ́ ìyálàyà wọn ta ni báwo lọmọ àlè ṣe máa jẹ́ ìyálàyà mi báwo ni ẹni tó pa èèyàn ṣe máa jẹ́ ìyálàyà mi báwo lẹni tó ba èèyàn ṣe máa jẹ́ ìyálàyà mi báwo lọmọ kọ́mọ játijàti ṣe máa jẹ́ ìyálàyà mi wàá wá gbé ọmọ ẹ ìyẹn ọmọ ẹ tó ló wà lamẹ́ríkà yẹn wàá wá gbé sẹ́gbẹ̀ẹ́ wàá máa tag mi you torture yourself ṣé mo jáde wá sọ pọ̀tíjọ́ tó dẹ̀ di ọ̀rọ̀ Tóyìn mo lọ bí iṣẹ́ mo dẹ̀ dé gbogbo èèyàn gbé èmi náà dẹ̀ rí bó ṣe jáde pé petrol tí indomie ta fi petrol sè ní gbogbo àdúgbò ní sùn nígbà yẹn náà kẹ̀dẹ̀ rèé Tóyìn Ayémákù ńgbà tó bímọ ó ní pátì tó ń ṣe ó láwọn tó ń campaign fún some people pay you gbogbo tó ṣe ń gbà láti dàgbọ́ ọmọ lọ́mọ wọn ò rí bí nǹkan tó bad ìgbà tó ń dàgbọ́ ọmọ tiẹ̀ èmi ò rí kéèyàn dàgbọ́ ọmọ kékeré bí nǹkan tó good kò pleasant to me and everybody support Tóyìn èmi náà dẹ̀ rí pé ọ̀rọ̀ tó sọ ń gbà yẹn kò sí anybody tó bá bí ọmọ tó máa support ẹ̀
ìtì bá dẹ̀ sọ ń gbà yẹn bí mo dẹ̀ ṣe sọ tí mo dẹ̀ sọ pé mo condemn ẹ I condemn your gbogbo bó ṣe ṣe fọ́mọ yẹn and later wọ́n tún padà wá Tóyìn àgbàyà ni èmi ńkọ́ tó bá jẹ́ pé mi ṣàgbàyà ni méjèèjì ló yẹ kí n mú Tóyìn mọ́ra kí n fìwọ́ sílẹ̀ because o fẹ́ kó mú ẹ mọ́ra o fẹ́ kí n máa support ẹ because you have been sending people to me to speak for you I cannot speak for you wọ́n pè ẹ́ ló lé ògbẹ́mọ ìrànjọ́ ni wọ́n ló ń rọ̀bù later ó tí ì dìbọn kẹ́ ń gbogbo àyẹ̀bọ̀ tó mọ̀ pé wọ́n parọ́ mọ́ ẹ later ńgbà tó di blogger tí gbogbo èèyàn dàbò ẹ táwọn èèyàn náà ń rí ẹ àtàwọn tó ṣe ní I mean oh God this Nipa don't have me oh don't jack my phone I'm not picking it soon. Ṣùgbọ́n kò lè mẹ́ta ẹlẹ́mìí ní sì máa pa ọ́ ní ṣáájú tí mo ṣọ́ọ̀bù wọn nínú ilé. Full charge. Mbo. Full charge. This thing is not charging. Phone is over. Yes, now charging. Yeah, it's in charge. So, Lizzy Anjorin, àwọn tí kí ló dé? So ìwọ náà accept pé o di dìdàkudà. O accept pé o di dìdàkudà, right? Auto Bola wà náà tó sọ ẹ́ di nǹkan tó di. The first time tí mo rebook ẹ ọ̀rọ̀ babaláfẹ́ mo fi rebook ẹ, and if babaláfẹ́ is truly your godfather as you
bó ṣe pretend láti wọlé wọn lọ láti dáyé wọn rú dálé wọn rú bà gbogbo nǹkan jẹ́ tí n bá rí book ẹ pé gbogbo àwọn tó submit bàbá yìí sí lọ́wọ́ láti máa dáyé wọn láàmú ni àwọn kó máa pè wọ́n kiri kí wọ́n dẹ̀ máa gbá wọn systematically kán tó gbá wọn tán bábá ni wọ́n bá introduce nǹkan tán bá ti ní pé àṣírí fẹ́ tún kán fi system báyé wọn kán pa wọ́n dànù. I said it kò yẹ kí inú bí ẹ fún but inú bí ẹ seriously gbà tó dẹ̀ tún dọ̀rọ̀ tó yìn that second time tí máa sọ̀rọ̀ lẹ́yìn nǹkan tí mo wá sọ lẹ́yìn ìgbà yẹn ìgbà tí mo rí pé wọ́n dàbọ̀ ẹ lórí social media yẹn ṣé mi wá padà gbà ẹ sílẹ̀ ìgbà tó ń ṣépè fọmọ ẹ ṣé mi padà wá gbà ẹ sílẹ̀ fídíò tí mo ṣe fún ẹ bóyá mo delete ẹ ó delete ó ìwà kò tẹ ìwà delete ó wà lórí Auto Bola ó wà lórí Princess Bola a lot of crowd wúwo ó pull crowd gan I supported you after ìgbà yẹn ó support mi rí ni wèrè ní ẹ wèrè ní ìyá ẹ ìwọ nìkan náà ló máa gbé ìyá èèyàn jáde ló máa sọ pé ìyá ẹnìkan olórí burúkú tó bá àwọn politician tó ń support ẹ Ọlọ́run máa padà lẹ́yìn ẹ. ta ló láì gẹ̀ẹ́sì o wọn ò purọ́ mọ́ ẹ wọn ò pa irọ́ mọ́ ẹ majority àwọn ẹni tó ń mú of recent tó ń sọ pé gbé koké yẹn wọ́n ròyìn bẹ́ẹ̀ jìjọ close ẹni tó ń mú ní ẹnìjọ́ mẹ́ta yìí ní Nàìjíríà tó ń ṣe sentence tí ó ti ju ìmọ̀ tẹ̀gọ̀ wọ́n ròyìn bẹ́ẹ̀ jìjọ close ṣé torí pé akàn gbọ́ nǹkan ń sin akàn gbójú kúrò tó bá rí ètò orí kòrókòrò gan ma ni wọ́n purọ́ mọ́ ẹni wọ́n yìnbọn lórí láìsà tó ní wọ́n purọ́ mọ́ ẹni o lọ sí ìdúmọ̀tà o lọ jáde torí pé o ránṣẹ́ o mọ àwọn o ti fìdí gba mic lọ́dọ̀ àwọn kan wọ́n sọ pé irọ́ ni odidi ọlọ́pàá jáde commissioner of Lagos wọ́n wá sọ pé irọ́ ni wọ́n pa mọ́ ẹ̀ ní nǹkan tàrí kòròkòrò so tó máa sọ nǹkan yìí tí àwa rí gan ṣé tó bá dé gbé drug yẹn lọ ṣé ó máa sọ fún wa pé ó gbé ni ìgbà tó bá padà dé tó sọ pé aṣọ tó wọ̀ yìí sí 100 million ní ẹyọ kan ìwà tó bá Saudi ẹjọ́ jókòó sínú first class ni ìwọ àti kinní kan ẹjọ́ ṣe kinní kan ni ṣé tó bá gbé drug yẹn madam Cartel ṣó máa sọ fún wa ni ṣó máa sọ fún wa pé ó gbé wọn tó wà lórí mídíà ìwọ fúnra rẹ̀ ló wá padà kọ́kọ́ sọ pé wọ́n sọ pé wọ́n dẹ̀ dúró ní Saudi wọ́n lọ gbé drug wọ́n di kinní kan sí ẹlẹ́rù ìgbádàkúrò bàbá ṣáṣù. kó tó di pé mo pè é ní orúkọ yẹn ó mọ̀ nǹkan tó ti pè mí ni ó mọ̀ tó ti ń bú mi tí ànídẹ́ lóhùn tó máa ní kàn fẹ́ sílẹ̀ ìwọ ilé ìkan náà ló máa gbé babaláwo wá sórí social media ló máa mú ègbè fún ọmọlọ́mọ wọ́n máa ní bó dẹ̀ ṣe é ṣe ẹ̀nà ló máa sọ pé àdàbí ń ṣe kinní kan fún wọn everybody ti mọ̀ pé gbogbo àwọn tó lọ ń bá àtàwọn babaláwo tó gbé wáyé wọ́n ń pa èèyàn náà kí ni ọlọ́pàá Nàìjíríà ṣe sí because you have people tẹ́ ń pa èèyàn fún tó jẹ́ pé ẹ̀jẹ̀ àti pàtì èèyàn lè máa kó fún wọn tó máa lè bá fi fún yín lówó yes wọn kì í ṣe rọ́nà eléyìí tó bá tiẹ̀ sọ pé òkè ó gbé dúrọ́ọ̀gì wàtò ọ̀bẹ ní tó òyìnbó tó rìn lórí lọ́ndà láì ṣàtẹ tó jáde tó dẹ̀ ń sọ fún wa lójúkòròjú tí gbogbo àgbáyé rí báyìí tó dẹ̀ ń sọ pé rọ́ọ̀nì ọlọ́pàá ò dẹ̀ ṣe kọ̀ọ̀kan sí up to date. ọmọ tó bí nínú bó ṣe fi yẹn ọmọ tó bí nínú kò rí ìgbà tí ìbọn ń dún lábẹ́ ṣàtẹ̀ tó ń nàyàn pa bóyá wọ́n fọ́gi mọ orí ẹ̀ tó ọmọ ẹ̀ kò fi ìbàdí náà ìgbà tó ti ń ba ayé àwọn èèyàn jẹ́ lóríṣiríṣi ọmọ ẹ̀ ò fi bà ìgbà tó ba ilé onílé jẹ́ tó gba gbogbo ọkọlọ́kọ tó máa bá gbogbo nǹkan ẹ̀ jẹ́ tó máa ṣépè fún ọmọ ẹnìyẹn ọmọ ẹ̀ ò fi bàdí. so because wọ́n sọ pé ọmọ mi sá kúrò lé ọmọ mi ò sá lọ bá ọkùnrin náà ọmọ mi sá lọ sí Canada náà ńgbà tó sọ pé ẹ fẹ́ fi ọmọ ẹ ara ọmọ ẹ ṣe ètùtù kì í ṣe ọmọ tèmi. It's part of the reason why she left home because ó gbọ́ ni mo dẹ̀ máa play ẹ̀ sìn you said it with your mouth ọlọ́pàá ọ̀kú eré ẹ̀ tàbá sọ fún ọlọ́pàá Nàìjíríà báyìí wọ́n sọ pé kí wọ́n wave ẹ̀ ni because you are working for somebody tọ́lọ́ máa padà lẹ́yìn ẹ̀ tọ́lọ́ ti padà lẹ́yìn ẹ̀.
impact wo ló take nínú life ẹ ṣebí lẹ́yìn ìgbà náà ló sọ pé o kọ́ shopping mall náà fún ẹ ní shopping mall nígbà tó báyé Aláàfin Ọ̀yọ́ jẹ́ tí Aláàfin Ọ̀yọ́ kú tán impact wo ni lẹ́yìn tá a sọ̀rọ̀ yìí ó lè tó jà lójúkorojú impact wo ló create kí ló ń ṣe sí impact wo ló create nínú ayé ẹ ṣé ó padà mú ẹni abẹ́mi mo sọ pé kó wá lọ gbà tó wá lọ sí Amẹ́ríkà tó lọ jí wọn ní pásọ̀ tó jí nǹkan oríṣiríṣi lọ́hùn ṣé mi mo ṣe nígbà tó wá Canada tó jalè bí ṣé mi ni mo kí ni mo cause what did I do sọ fún mi nǹkan tó cause fún ẹ ṣé lẹ́yìn ìgbà náà kan ló ra àwọn wardrobe tí wọ́n ń lò nínú ilé ló lọ kó sí ṣọ́ọ̀bù àwọn wardrobe tó ń lò nínú ilé tó ń fi ń ta tó kó aṣọ sínú ilé wardrobe yẹn ni wọ́n kó lọ sí ṣọ́ọ̀bù l'Àbújá ló kó aṣọ sínú ẹ̀ ló fi ń tajà ṣé wardrobe tó máa fi ń ta wọn jàlábí àbí bàtà bí nǹkan tó ló ń ta ṣé òun nìyẹn you are mad for real but ẹlòmíì a máa rí ẹ bíi pé o ṣe design àwọn bíṣọ̀bù yìí gbogbo wardrobe yẹn inú ilé inú yàrá náà wọ́n fi sí kò ń ṣe tinú ṣọ́ọ̀bù bí tó máa ń wọ̀ wá. ó ní o lè jóbìnrin tó strong tí ò kì í sọ̀rọ̀ ìwọ tó jẹ́ pé tẹ́sí bá kọjá ọmọ ahọ́n ò kì í sọ̀rọ̀ tó bá máa sọ̀rọ̀ ńkọ́ Aláròyé ìwọ gan máa jẹ iṣẹ́ owó ẹ̀ àti gbogbo àwọn tó ń support ẹ̀ àwọn supporter club ẹ̀ Ọlọ́run máa jẹ́ kó ń jẹ iṣẹ́ owó wọn tíṣẹ́ owó ẹ̀ bá dà wó jẹ́ ń sọ fún ẹ ṣé gbogbo blingi tó máa ń kó síta yẹn ó kàn fi ń camouflage gan máa lè sẹ́ pé ò jẹ́ iṣẹ́ burúkú ni ẹ̀ ń jẹ iṣẹ́ owó yín. ọmọ tó ní ìsìnkú nípa tí mọ́mí ẹ̀kọ́ ló bí mi mọ́mí ẹ̀kọ́ ló bí mi so mọ́mí ẹ̀ ló ya wèrè mí ìyá wèrè mí ì lè ya wèrè Ọlọ́run dẹ̀ ní jẹ́ ìyá wèrè ọmọ mi ní ya wèrè àjọ ní DNA kan ìwọ ló wá láti ibi tí ìwọ ló sọ fúnra rẹ pé mọ́mí ẹ̀ ya wèrè in fact o ní ìtìjú in fact o ní mental nítorí ṣe ló máa fi ń bíyàn. Thank you for that. Tẹ́wọ́ fún rẹ̀. Ó mọ̀ pé mi ìgò mi ìfẹ́ nu rábìtì ẹ̀. But correction mi ò sí ní àwọn fracas. Èmi wá ni mo dá wà ni mo kọ́ àdáwà super ni mí. I came on the social media to explain things that you, our team ẹ, our group tó wà, àwọn àjálẹ̀ connection tó ń ṣe fún mi. And it's also part of the reason why you were angry, even when I wasn't coming for you. And you were trying to display your àwọn nǹkan tẹ́ máa ń ṣe níta gbangba. Mo dẹ̀ rí pé kò wà, ó wà, it's not good. I am on that. And you get mad. Even nígbà tí n bá dúró láti speak fún ẹ, none of you tó máa wà please because in tí mo sọ gangan lára secret yẹn, he bite you, he haunt you because lára nǹkan tó dà pé kò jẹ́ kílẹ̀ ayé yìí sì fún yín mọ́ nítorí pé ẹ fi ń gbá ọba, ẹ fi ń gbá ìjòyè. Kò sí olówó Nàìjíríà tẹ́ ẹ lè fi àjálẹ̀ yín kẹ́ ẹ fi gbá ọ̀gbágbá nẹyìn agbáwọn èèyàn wọgbó agbáwọn èèyàn wọlẹ̀. Ó máa ń sọ̀rọ̀ ògo bíi pé wọ́n nìkan ló lógo ògo tiẹ̀ máa ń jẹ́ lójú ògo wèrè wo ló gbé
ògo òsínwín àwọn ológo tòótọ́ gan wọn ò ní sọ̀rọ̀ ọmọ ológo ọmọ olè ògbógo wa ìwọ kò wo ògo tiẹ̀ wèrè dàmọ́ ògo òsínwín ògo wèrè ní tiẹ̀ ọmọ ológo ògo kọ́ ọmọ olófo níwọ̀jọ́ má má pèrè lọ́mọ ológo mọ́ ọmọ ológo kò ní bí ègbò ṣe ń bí èèf kò kí ń pa èèyàn fi párògo gbogbo ológo ọmọ kò lógo ó ń gbọ́ ó níwọ́ ó lógo tó bá lógo gbogbo iṣẹ́ burúkú tó ṣe wọ̀nyẹn kó tó lè sọ kó tó lè máa gbóhùn sókè láwùjọ ó ní láti ṣe ẹni tó bá lógo kì í ṣe irú iṣẹ́ wọ̀nyẹn kó tó di kó lè sọ̀rọ̀ kó lè fọhùn láwùjọ ológo dẹ̀kọ́ ló máa ṣàlàyé ara rẹ̀ ó lógo òfo ló ní majority of tẹ pera yín lólógo òfo lẹgbẹ́rù tẹ máa la jẹ́go ológo gbà tẹ máa gbá pẹ̀lú òfo sórí tẹ máa jẹ́go ológo gbàgbé sórí ìka yìí ìwọ ló bá máa pariwo ògo ọmọ ológo ó jẹ́ ọmọ ológo bọ́ ìwọ náà jẹ́ bọ́ sí ó mọ àwọn èèyàn tó ti jábọ́ tó máa sọ pé àdàbí promo àkàn tó dẹ̀ máa work on it tó kó àwọn ọmọ ọlọ́mọ owó kéékèèké tẹ́ ti febi pa àwọn èèyàn tó tán bá rí kọ́bọ̀kọ́bọ̀ bá wọn bẹ́ mọ́ ni àwọn tí ò ráṣọ wọ̀rẹ́ tán bá dé ṣọ́ọ̀bù tó bá ti gbé blink tó tọ́nà sí wèrè kan lójú tó tọ́nà sáṣọ òsínwì kan àyà máa tọ́nà sójú wọn á máa pè níye kan náà máa ṣí ẹ̀ bí pé wọn ò wọṣọ rí àwọn tí ò wọṣọ rí nìyẹn àdẹ̀gbé ní òṣìpè tán là ọlọ́lá ni mí títí Jésù máa fi padà dé mo lè má ní káṣí yẹn lọ́ọ́ báyìí bọ́tẹ́ tó gba nǹkan mi dání Ọlọ́run máa sọ yín dolóòfò tẹ́ máa fi kú ni Ọlọ́run máa tú yín dànù ni. Anjorin tí nǹkan bá ti ṣẹlẹ̀ sí ọba ìgbà yẹn ló máa rántí pé ẹni yẹn ti ṣe nǹkan fún òun náà jọ Lizzy kí lọ ṣe fún ẹ ó ní pé wọ́n parọ́ mọ́ ẹ àti òun ló ṣe nǹkan fún ẹ nǹkan tó ṣe fún ẹ ló bá ẹ débi tó wà ẹ òun ló jẹ́ káyé ẹ dé bàbá àlàyé ẹ ṣe dìde ṣe pé ó wà òkè ó wà lọ́wọ́ ẹ ṣe báwọn tó ga nínú ayé lòun bá ṣe ó parọ́ mọ́ ẹ ó dé cocaine ṣé òun bá di cocaine yẹn sínú báàgì táwọn tó wà ní Saudi tó fi rí inú báàgì tí wọ́n fi dìpọ́tẹ̀ kọ̀ọ̀lọ́rọ̀ òye mi wọ́n parọ́ mọ́ ẹ wọ́n ṣe dá mọ́ ẹ wọ́n ipò kò sẹ́nìbọ̀dì ti ṣe láàyè Auto Bola ò sí kí o èèyàn ni ọ ní kí ló ṣẹlẹ̀ Lizzy tí kò bá ti ṣèyàn báyìí ìgbà ló máa rántí wọ́n ṣẹ̀ ní 2019. ẹ lọ wo fídíò tí mo ṣe fún Lizzy tí Lizzy fi ojú mi rí Nàìjíríà tí mo lọ yìí àwọn tó fi gbogbo àwọn tó ṣe ìkà fún mi ní orílẹ̀-èdè Nàìjíríà tí mo lọ yìí gbogbo pátá ni mo mọ̀ wọ́n á dárúkọ ẹlòmíì gan kì í ṣẹni tó ṣe ni ó ṣe é gbogbo àwọn tó gbogbo ogun wọ̀nyí tẹ́ rí lóríṣiríṣi bí mo ṣe ń pariwo tí oríṣiríṣi ṣẹlẹ̀ all the people behind it I know it. Lizzy Anjorin most of you tí ẹ rí mi bí tẹ come for me despite pé mo ṣe dáadáa fún ẹ nígbà tẹ́mi bá rí ẹ tó bá yẹ pé òun ti ẹ̀ mọ̀ pé àwọn tó wà ń gbòòrò pé wọ́n ń pa èyí kó tó di pé àwọn ọ̀gá ẹ̀ pátápátá wọn wá kó èèyàn lọ sáàfin Ọ̀yọ́ tí wọ́n tún gbogbo ẹ̀ka tó ń da gbogbo ilé Aláàfin Ọ̀yọ́ rú tẹ́mi bá gbèjà Aláàfin Ọ̀yọ́ tó bá pè Godfather you should not be mad at me then you are seriously mad. Ni mo fi mọ̀ pé you are part of the game you cannot tell me a ti pẹ́ nínú ayé yìí náà a kì í ṣọmọ àgbésọ̀rọ̀ lọ sóko wọ́n ní a fool at 40 is a fool forever àdẹ ti kọjá 40 sẹ́yìn
pẹ̀lú ìrírí ayé tá ti rí báyìí àti gbogbo nǹkan tá ti rí sẹ́yìn. You cannot tell me tó bá ṣe burúkú ẹ lè jáde síta gbangba pé ẹ ṣe burúkú fẹ́ nìyẹn. Èyí tá a mú yín lójú face to face ẹ sì máa deny pé ẹ̀yin kọ́ lẹ ṣe o. Talkless of èyí tí wọ́n ti kà mọ́ yín lọ́wọ́ gbogbo. Lizzy Anjorin àkàìmọye threat message náà tó ń sẹ́ndì tí wọ́n máa ń sẹ́ndì sí ọmọ mi ìgbà tó ń kọ́kọ́ bẹ̀rẹ̀ gbogbo yín tẹ máa ń ṣe yẹn gbogbo yín pátá tí mo dárúkọ láti òkè dé ìsàlẹ̀ àtàgbàlagbà àtọmọdé yín you are all in the same clique ìkàlẹ̀ máa ń ṣe fáwọn èèyàn. Báwo dẹ̀ ni kò imagine kéèyàn kàn máa ṣèkà láwùjọ kí wá sọ pé ẹ fẹ́ fàlàáfíà ìjọba ní ibi bẹ́ẹ̀ yìí tí ọba ti gbìn ló máa ń kà tó bá ti gbìn ìdíbàjẹ́ ó máa ká ìdíbàjẹ́ tẹ́ bá ń gbìn ìkà sí orílẹ̀-èdè àwọn nǹkan burúkú tó ń ṣẹlẹ̀ náà làwọn máa rí ní àwùjọ. kán tó wí kán tó bọ̀ gbogbo yẹn kàn máa bú mi ṣá wèrè ni gbogbo yín tẹ́ ń sọ̀rọ̀ nígbà tí bọ́ bá ti pè mí wèrè you are trying to cover up for people tó ń ṣe burúkú láwùjọ ni. kò sọ fún mi bí gbogbo yín ṣe máa ṣe òbólẹ̀ tẹ́ máa fògbó yín ṣe oríṣiríṣi àtẹ́ máa ṣe oríṣiríṣi ṣé mo ṣe bẹ́ẹ̀ ni kí ni wọ́n fi ń dá wèrè mọ́ àbí wọ́n sọ pé ìlú tí mo wà yìí mo lọ purọ́ fún wọn pé mo ya wèrè kí n bá lè gbàwé I don't lie. mi ò sọ pé mo 100% right o mi ò sọ pé mo 100% okay o torí àmì ẹ̀wù máa ń bì tí ẹ̀ bọ̀ kémi tó ṣẹ̀yàn ẹnìyàn ti ṣẹ̀ mí kí n tó ṣẹ̀ and again àánú others tó bá ṣe fún ẹni yẹn I want to speak for somebody ní tó kọ́kọ́ dùn ẹ́ jù ni pé mo já bàbá Aláàfin Ọ̀yọ́ èmi ọ̀rọ̀ tí mo sọ níjọ́ yẹn ló já bàbá Aláàfin Ọ̀yọ́ wọ́n wá bẹ̀rẹ̀ sí ń tọ́jú àtọ́jọ́ yẹn ló ti ṣe pàtí wọn yàtọ̀ tó wá ṣe of recent tó lọ kó àwọn wáìnì fake tó kíní bẹ́ẹ̀ tó gbé gèlè tó kàn jó kíní tí ò sí yàn gidi ìgbà tí ó ṣe pàtí láti bàyẹ̀ bàbá Aláàfin Ọ̀yọ́ yẹn ló máa fi boost pàtí ló máa bẹ pẹ̀wọ̀n yìí náà àtàwọn èèyàn tó bá pè wọ́n pàtí yẹn náà ni Bobrisky ti wá nígbà yẹn tí Alufulani ti fún lóyè àbí tó náwó fálùfulani tí gbogbo èèyàn pariwo ẹ̀ síta àtìgbà yẹn ni ìwà wá sọ pé ìwọ bó ṣe wà ó ń lọ pàtí you want to tell the whole world nísìnyí pé òkè o pàtí tó òkè ń lọ ló jẹ́ kó o ṣe kí ni if they call you ìgbà tó ń bẹ̀rẹ̀ sí ń pè ẹ́ sí pàtí tó fẹ́ try láti remit àwọn like you want to blend back in the society ó lọ pàtí náà àwọn aṣọ míì tó ti wọ̀wọ̀ lórí social media wà tó wọ̀ lọ pàtí bọ̀ tó bá ti fẹ́ ṣe pàtí yẹn tó bá ti wá dénú ilé wa wá wo àwọn léèsì kan wá fi ya fọ́tò ní tó máa ń fọ́nì sí nígbà yẹn wá wo àǹkárá lọ pàtí àwọn aṣọ tó ti wọ̀wọ̀ wà lọ pàtí tí wọ́n tèrò pọ̀ mbẹ́ tó bá ti wá dénú ilé wàá máa fi léèsì oríṣiríṣi ya fọ́tò wàá máa ya fọ́tò pẹ̀lẹ́sẹ̀ yẹn wàá máa ya fọ́tò yẹn wàá máa jù sórí mídíà mi tí ìrírẹ́ rẹ̀ ọ̀dọ́ òkè ìyẹn ò ṣe pọ́blẹ́mù torí tí bá sọ pé mi ìrírẹ́ ní sádà pé mo ń bother about your story or about your life kan tó wí kan tó bọ̀ ẹ máa sọ pé wèrè ní ẹnìkan ẹni bá tún fi wèrè lọ mí ẹ máa sinmi tọmọtọmọ tilétilé tẹbí tara yìí ẹ máa wọ wèrè lásìn ọlọ́run bá mi ṣàtà brain yìí ọlọ́run àṣọ brain yìí ẹ nílò á ṣàtà brain yìí to pieces ẹ sinmi kú ni ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kí èmi rí ogun wèrè láyé mi you are saying that for so that people will be thinking that what I'm saying ọ̀rọ̀ tí mo ti ń sọ látọ̀dún tí mo ti ń sọ kí ló yàtọ̀ nínú ọ̀rọ̀ very stable focus anyway mi ìmọ̀ pẹ́ nìkan tiẹ̀ ti bá mi dá ẹ lóhùn bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ dá lóhùn ẹ ṣé o pé out of the people tó ń ṣe fracas Auto Bola is the most smartest ṣé o sọ fún ọdún wá dárúkọ pé gbogbo àwọn tó ń ṣe fracas lórí social media yẹn pé gbogbo wọn pátá wọn ra blog ṣé o ṣúọ̀ pé ó rò pé ọjọ́ tí mo ti ń ṣe ṣáàtì bí orí pé mo ralẹ̀ ṣé mo ti ralẹ̀ nínú
orí mídíà ni ṣé mi ti kọ́gbìn tí ní gbogbo àwọn kìnìyàn kó tó di pé mo wá sórí social media kọ́ má bàbá yé mi jẹ́ kọ́ ni mo ṣe wá sórí bíbá pé ẹ gbà mí lọ́wọ́ àwọn tó máa ń gbé agbésùmọ̀ tó máa kidnap èèyàn tó wọ́n ní jẹ́ kó lọ wọ́n gba gbogbo nǹkan ní ẹ̀ agbésùmọ̀mí ìgboro gbogbo yípo agbésùmọ̀mí ìgboro nìyí náà tẹ́wọ́n máa tún sọ ransom tó tẹ̀ tún ní jẹ́kẹ́ni yẹn lọ ṣé ẹ̀ tí ìgbà ransom tó lọ́wọ́ mi kidnapper ìgboro nìyí náà gbogbo yípo tá a dárúkọ látòkè nísàlẹ̀ tẹ̀pẹ̀rẹ̀ yín celebrity o when I'm talking about celebrity kò ṣe gbogbo àwọn celebrity o irú wọn sì náà you claim to be a celebrity amúnibú ni ẹran bí yẹ ṣé tí ọ̀rọ̀ mi bá jáde nígbà yẹn tí wọ́n bá lọ́mọ mi kúrò nínú ilé ó ti mọ gbogbo àwọn tó ń jẹ́ kọ́ ọmọ wọn sá fún ọmọ mi ò sá fún mi for your information ọmọ mi sọ fún mi pé mommy I want to help you how can people be doing this to you let me do things on my own too and what this person is saying this is jẹ́ play nítorí sọ níjọ́ yẹn mo gbé fọlọ́pàá náà ṣe làwọn ọlọ́pàá rìnrìn. wọ́n ṣe nǹkan sí because you have somebody supporting you